kalẹ̀ ní abẹ́yìn gangan lẹ tọwọ́ ara yín pé ọjọ́ ní ti ẹ̀gbẹ́ ètò yìí kalẹ̀. ẹ ṣe púpọ̀ oore ọ̀fẹ́ àti àánú tí ó tayọ ni mo rí gbà 1981 June ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa bíbẹ̀rẹ̀ mi dẹ̀ wà ní wípé mo wọnú ẹ̀mí ni ìjọ kátólíìkì náà bí mi mo ti lọ ṣe sísítárì o nígbà tó wọ́n ṣe díẹ̀ bàbá mi ò sáyìn fọ́ọ̀mù mi làwọn yẹn wá ní kò ṣeé ṣe tí wọ́n bá sáyìn fọ́ọ̀mù mi ni mo fi kúrò ń bẹ̀ kátólíìkì ni mí wọ́n ń délé nígbà mo lọ nú ẹ̀mí mo wá sin bàbá mi ní ilẹ̀ bí ni ọkọ mi ṣiṣẹ́ níbí nígbà tí mo ṣe tán ilẹ̀ yìí ni mo ti wá sáàbù ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state. nígbà tó kù bí ọ̀sẹ̀ mẹ́ta ká ṣe tán ni mo lọ nínú ẹ̀mí ní inú ilé náà ni wọ́n wá lọ pé bàbá kan wá ní University of Ibadan lecturer ni wọ́n òun ló wá sọ fún wọn wípé inú ẹ̀mí ló wà lẹ́yìn ọjọ́ méje ọjọ́ kẹjọ láàárọ̀ tí mo sọ̀ kalẹ̀ lọ́dọọdún yẹn ni mo máa ń sọ ìran fún àwọn èèyàn ní 31st ohun tó bí bá mi ṣe tèmi nìyẹn ní 31st ni mo máa ń sọ ìran mo dẹ̀ ń gbé ní Eléwùrà ní challenge Ìbàdàn Boys High School ni mo ti serve ibẹ̀ náà ni mo ti ṣiṣẹ́ títí tí mo fi iṣẹ́ sílẹ̀ so gbogbo èèyàn á wá màá sọ ìran fún wọn nígbà tó di 1983 Olúwa wá sọ fún mi pé òun mú mi lọ ibì kan èmi àti bàbá wa tí wọ́n pè ní Ìfẹ́bọ́gun ọmọ Òdòdólú àwọn ni wọ́n júwe ọ̀nà fẹ́mi àtọkọ mi torí pé kò síbi tí mo mọ̀ nìbàdàn Olúwa ní ká máa gba ó dúró jù lọ àdé ń gbà lọ títí tí gbàdé Green Spring bàbá yẹn ní ibi tí Ìbàdàn pín sí nìyí o ọkọ mi bá bínú oníṣẹ́ à ń padà lọ Àkúrẹ́ ni mo ní ẹ jẹ́ á máa lọ. Olúwa ló ní kẹ́ ẹ máa lọ. ó ní máa lọ ó ní màá ríbi tí wọ́n ti fẹ́ fi transformer sí ó ní ibẹ̀ ló rán mi lọ nígbà fi máa débẹ̀ yẹn náà àbáwọn yẹn tó fẹ́ gbé transformer gẹ́gẹ́ sí ibẹ̀ yẹn ibẹ̀ náà lẹ Olúwa ní ká dúró òun lẹ́nìkan gbé mọ́tò funfun wá ó lóun náà sọ bí mo ṣe máa rí ilẹ̀ níbẹ̀ yẹn. ó dẹ̀ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àbá ara ilẹ̀ níbẹ̀ yẹn ara ilẹ̀ níbẹ̀ ní December 4 ní 1983 yẹn Olúwa dẹ̀ ní máa ṣèsìn December 31st àwa múra sí adẹ̀ṣẹ̀sìn ibẹ̀ mo ti wá sọ vision ọdún yẹn mo sọ lọ́dún yẹn mo ní kù máa wà ká lè tètè kúrò nílé kù wá wà lọ́dún yẹn wá ti bọ́ọ̀dì síbẹ̀ gbogbo àwọn tí mo sọ fún ti bọ́ọ̀dì síbẹ̀ nígbà tó wá di ọdún tó tẹ̀lé nígbà tó di April ta ṣí chọ́ọ̀chì yẹn ta kọ́ lÓlúwa ṣe sọ fún mi pé kí n rin ibẹ̀ yẹn lọ kò sí ọ̀nà tó wọ ibi Olúwa kẹ́yìn yẹn nígbà yẹn àwa rìn títí ẹ̀yìn lágbà wọ orí òkè bá mi ṣe yìí ni Olúwa wá sọ fún mi wípé òun máa lo bí ìyí tó bá yá fún orí òkè tán ibi tó fẹ́ lò níbi àpáta yìí ibẹ̀ làwa ti wá ń sọ vision of the year ni mò ń sọ ìran fún àwọn èèyàn ní 31st lọ́dọọdún. n tó máa ṣẹlẹ̀ ní ọdún tó ń gbọ́n máa tẹ̀lé. òun ló wá bí bá mi ṣe tèmi eléyìí tá à ń ṣe yìí báyìí ló fi jẹ́ 34 years tá a ti ń ṣe ọgbọ̀n ọdún ó lé mẹ́rin tí a ti ń ṣe òun tó bí bá mi ṣe tèmi. ẹ ṣé gan màmá. àwa tá a fẹ́ pè màmá lórí ètò ẹ jẹ́ ká pe studio line wa 08033612390 08033612390 na ce mama Oluwa Kenyi tana giya mana ta giya mana wai sorry studio line one is 08085654591 08085654591 studio line tá lè pè màmá sí ní 08085654591 nace mama Oluwa Kenyi na tambaye ta nace ana program ba mi she temi tace Allah ya kawo ta a nan Ibadan wai ta zo ta dinga giya ma mutane abin da zai faru a wata da zamu shiga a shekara da zamu shiga